ẹ lọ lọ́n wí mẹ́yẹ máa dá wàhálà lẹ̀ tó bá dá lẹ́lẹ́ ní adálẹ̀ lọ́jọ́ iwájú. Kóńkó lórí àwo. Èmi àti aláàjì kan la jọ ń dráàgì iṣu kan lórí oníyàwó kan àti ìyàwó méjì lọ ní mẹ́ẹ̀lọ́lọ́run wí. Aláàjì ẹ̀yẹ́ gbà lóyàwó méjì àbí kílẹ̀ sọ. Bẹ̀rẹ̀ láti méjì mẹ́ta mẹ́rin márùn-ún pé ìrànjọ́ lọ sọ nínú Kùránì yẹn. Ok, gọ́tẹ́ mi nìyẹn. Èmi ò nígbàgbọ́ nínú mẹ́ẹ̀lọ́lọ́run wí o, because èmi ò àlàáfíà family ló jẹ èmi lógún ló yẹ ṣe kókó gan-an ayé, because mẹ́ẹ̀lọ́lọ́run wí bí ó dàbí ìfẹ́kùfẹ́ ara lójú tèmi níbi ó dàbí ẹni pé ó kàn fabricate ọ̀rọ̀ pé mẹ́ẹ̀lọ́lọ́run wí ni, because ìyàwó kan gan sẹ̀yìn tí balance ẹni dédé ká máa tí ní ìyàwó méjì, and aside from that ìfẹ́ ọkàn ní ìfẹ́ èèyàn lè pín ìfẹ́ sí méjì mẹ́ta mẹ́rin kí ó dọ́gba àti wá fẹ́ tanra wa lókù a lè ṣe dédé. So aside pa à ń ṣe dédé náà ẹ jẹ́ ká èmi àti náà wò ní Nàìjíríà àtàwà ní Áfíríkà ẹ mọ̀ pé àwọn obìnrin ò lè fẹ́ra wọn dénú láíláíláí ìyẹn gan wàhálà kan tún yẹn lápá ọ̀tọ̀. wọ́n jẹ́ fẹ́ra wọn nílẹ̀ kò jẹ́ ń ṣe bí wọ́n ṣe ní Nàìjíríà tàwa. ẹ náà so ibi tí wọ́n ti máa di pé ọkọ fíìsì bí kan jù bí kan lọ ibẹ̀ ni hatred ti máa wá hatred yẹn máa transfer sára ọmọ wọn. bí mo gan àwọn gan wọn really understand the mẹ́ẹ̀lọ́lọ́run wí tó ń sọ gan. Because Ọlọ́run dìde sọ wípé tó bá ti lè ṣe déédéé ni ta ló wá lè ṣe déédéé láàrin ta ló lè ṣe déédéé pẹ̀lú obìnrin kan ní bóyá Ọlọ́run ní tó bá ti lè ṣe déédéé bọ̀ bẹ́ẹ̀ ṣe rí àkọsílẹ̀ nínú ẹ̀sìn tèmi bá dàgbà wọn ni pé ìyàwó kan ọmọ kan ìyàwó kan ọkọ kan rádà, so ibẹ̀ ni ẹ ti lè ní concentration sí family débi pé kò ní sí problem in the future time nínú family, because tó bá ti ń díyàwó méjì mẹ́ta kò sí wàhálà máa ṣẹlẹ̀. Ọmọ ogun àtọmọ ìyálé wọ́n lè má fẹ́ àwọn dénú ìgbà tí ìyálé àti ìyàwó òbí ẹ̀ ti fẹ́ àwọn dénú gan sef, so báwo lè ọmọ wọn ṣe fẹ́ like ara wọn. Process máa jẹ́ pé ìyàwó méjì àwọn ìyàwó mẹ́ẹ̀ẹ́ta máa kọ́ ọmọ ara wọn sí ara wọn, then ọmọ máa kọ́ wọn sí ọkọ òun gan sef, ọkọ òun kò lè lálàáfíà ó kàn máa bí àwọn gbádùn ìfẹ́kùfẹ́ ara ní pé òun gún ilé gún ìtàn òun fẹ́ ọ̀bẹ̀ta sílé, bọ̀ ṣé òun peace wà nù òun ẹ̀ òun ní kókó. Kò sí bí èèyàn ṣe lè ṣe èèyàn lè pín sí mẹ́ta kó dọ́gba wàhálà máa ṣe wà ní. àwọn kan wà tó yẹ pé condition warrant pé kán fẹ́ yàwó méjì o mi sọ irú condition no condition wà nígbà mi at times because náà mo ń béèrè ẹ má ká fọ ògùn irú condition wo. láti explain fún ẹ ok mo gbọ́ bọ̀ pé wọ́n ní mẹ́ẹ̀lọ́lọ́run wí yẹn èmi gan against ẹ̀ but fine àríra wa la fẹ́ra wa. ok ṣé o mọ̀ pé ìyàwó mi lè frustrate life ọkọ dáadáa, then ọkọ náà wá ń frustrate life obìnrin náà pé òkè ìyàwó gbókè tó bá fi sọ pé òkè fine òun ò ṣe mọ́ things like that. ẹyẹ ẹ dá ìbọn sára ẹlòmíì jẹ́ tó wá wà in another ẹyẹ ò ṣe pé another angle. ìkọ́tẹ̀ ń sọ ṣe ń gbọ́ ẹ má ká tàn àwa ẹ ká ní sùúrù ẹ má ká tàn àwa tẹ bá fẹ́ fẹ́yàwó mi ẹ ní àti fẹ́yàwó mi bọ̀ ẹ divorce ẹyọ kan náà ó ti tó bá yẹ wàhálà problem náà pé kò rí ọmọ bí kíní kan ẹ̀jẹ̀ fílẹ̀ kó máa lọ. Aside from that tífẹ̀ bá wà with prayer and ẹ jẹ́ ká kàn gbàdúrà fún ìyàwó gidi ní fún ọkùnrin then ọkọ gidi fún obìnrin, so ká kàn fi sínú gbàdúrà pé tá a máa ń gbàdúrà o ká ní ìyàwó rere o gẹ́gẹ́ bí ọkùnrin o fún mi níyàwó rere, so kí wọ́n náà máa ní mindset pé mẹ́ẹ̀lọ́lọ́run wí, so ó máa àlàáfíà máa wà nulẹ̀ ju ìyàwó mẹ́fà mẹ́rin lọ. àdó àwọn muslim tẹ so èmi ò jẹ́ ọmọ ọgbọ́n ọdún náà wọ́n ní pé mo ti rí family tó pọ̀ gan. most of àwọn bàbá yẹn ni. ìkọ́lé mọ̀ pé mo ti rí family tó pọ̀ yẹn pé ìdí orogún báyìí lọ́ọ́ para wọn sí tán ní pé bàbá fẹ́yàwó tó pọ̀ ibi ó yẹ nílé ibi property yẹn lọ́ọ́ yẹ para wọn sí tán pa àti ìyàwó àtàwọn ọmọ ọ̀sán àwọn ọmọ dàkúdà ìyàwó àti àlè wọn para wọn jẹ ọkọ kò pẹ́ láyé, so kí ni ó yá kí làlàáfíà tó wà nù ìyàwó mẹ́ta mẹ́rin mẹ́fà. why so èmi ò believe náà kí ni ẹ ẹ má kí n tàn yé o. the funnest part ni pé bàbá kí n sọ pé ọkùnrin kí n sọ pé bàbá tó kọ̀ ọ́ pé fine jẹ́ kí n lọ fún ìyàwó méjì jàre owó yìí wà àbí òun tiẹ̀ ṣe wà ókè láti òpè wo jẹ́ kí n fi lè gẹ pé òun tún fẹ́ lọ́mọ mi àbí ọ̀kan things like that. ṣó mọ̀ pé
kíní yẹn gan máa ń fa kò bá fọkùnrin lọ́tọ̀. òun náà mo ń sọ ní pé òun mú ayẹ́kọ̀ ẹ̀mí ọkùnrin mi kó kú. aside that tẹ́mi ò bá tiẹ̀ kúrú ṣó mọ̀ wípé nígbà míì ó máa ń fì síbì kan débi wípé bóyá bàbá yẹn ti nọ́mà ìyàwó tó fẹ́ gangan ó ti fẹ́ sílé lẹ́gbọ́n tẹ̀ fi ń gbádùn ara wọn lẹ́gbẹ́ kìíní kan at the end of the day ó padà wá lọ marry wọn bó ti destabilize ilé yẹn in one way or the other ó ti destabilize ilé yẹn. bó wọ́n sọ náà ni pé kò sí béèyàn fẹ́ àwọn méjì. irú àwọn ọmọ yẹn ṣé o máa ń gbé I'm talking from experience o pẹ̀lú àwọn nǹkan tí mo ti rí ni o àwọn ọmọ tí ìyálé yẹn bí jẹ́ pé wọ́n wá wà òkè ṣé o máa gbé wọ́n máa fẹ́ yọ oró yẹn lára bàbá wọn. náà. wọ́n máa fẹ́ yọ oró yẹn lára bàbá wọn pé ìgbà tó yẹ pé kò stick pẹ̀lú parents àwọn àbí pẹ̀lú ìyá àwọn tó fi lọ gbé àwọn tó fi lọ gbé lòmíì so kí ni ẹ máa ń really fa wàhálà sínú ayé ọkùnrin in short. bóyá lè ṣètò ìfẹ́ ọyọkan màá ṣe máa tẹ̀ mọ́ ọyọkan ní ìfẹ́ tá bá fẹ́ lálàáfíà nínú marriage nínú family ìyàwó kan ti tó tó bá yẹ kó fẹ́ ní ọjọ́ ọ̀la tó dára ìyàwó kan ti tó nígbà kó o ní owó tó pọ̀ gan sef ìyàwó kan ti wà okay wàá máa ní irọ́ ni ìyàwó kan dá kinní kan ọmọ bẹ́ẹ̀ àti mọ̀jù àwọn yẹn ti the extra mind of life when the normal rhyme of life and to build peace harmony and love a family should be one man one woman and their kids gbogbo mẹ́yẹ èmi orí ọkàn àwọn bíi ó dàbí carnal minded fabrication carnal minded fabrication ni ó ti yé yín so kò ṣe pé ó máa create àlàáfíà in the long run pé àwọn ẹ̀dá wa ti dàgbà no tó máa tún create more war ni more war bàbá yà àtijọ́ ẹ lọ wà tó fẹ́yàwó púpọ̀ nù wọn àwọn ẹlọ́ bí lọ́wọ́ wọn pé ṣé wọ́n ní ìgbádùn pàwọn fẹ́yàwó púpọ̀ ọmọ àríwí ọmọ àríká náà àwọn mọ̀ ni àwọn ẹyọ kan táwọn fẹ́ láwọn àti máa fẹ́ ṣèbí tó bá ṣì wà láyé kéèyàn lè bí wọn lè rí ẹjọ́ ìmí ìbáyìí wàhálà ìyàwó méjì mẹ́ta ẹ̀ ló pa ibi táwọn yẹn ti ń sàkùn sí àwọn kiri ebi lè máa lọ ilé baba wo láwo tọ̀sùn máa lọ ilé baba láwo ilé máa ní ọmọ mi ní kó wà òkè ilé máa ní ọmọ mi kó wà òkè ọmọ mi kí mi ní kí ó like ilé ní kó máa problem máa wà nínú ilé ẹni ṣá kò síbẹ̀ so tí ìkan tí wọ́n bá sọ kò kí n create wàhálà ọlọ́ọ̀ ní mẹ́lọ báyìí mẹ́lọ lọ́wọ́ wí lóòótọ́ ìkan tí wọ́n bá sọ kò ń create wàhálà God is about peace love and harmony then ọlọ́run fẹ́ kí wàhálà wà nù ayé àwọn nǹkan tó dá so we máa fi ọ̀rọ̀ ẹ̀ láti máa guide wa bá àwọn míì tó jẹ́ ìka ọ̀ ìfẹ́kùfẹ́ ara ọ máa lo manipulating ways tó yẹ ó lè sùtù ìwà tó bá àwọn lára mu kò ṣe tó bá society lára mu o so ìwà tó bá àwọn gangan lára mu lọ́ máa turn kí ni yẹn sí pé báyìí lọ́lọ́run wí ọlọ́run short of confusion yẹ pé ó máa lọ máa fìn báyìí irọ́ ẹ lọ wádìí ọlọ́run dáadáa òótọ́ ìfẹ́ ìgbéga lọ́lọ́run tí wọ́n bá ní mẹ́lọ lọ́wọ́ wí mẹ́yẹ máa dá wàhálà lẹ̀ tó bá dá lẹ́lẹ́ ní adálẹ̀ lọ́jọ́ wájú bọ́lá ibẹ̀ ẹyọkan tí Ọlọ́run sọ pé ẹyọkan pé tó bá fẹ́ tó jẹ́ fi tọ̀ Ọlọ́run lọ kó jẹ́ gbàdúrà nínú ẹ̀ àlàáfíà máa wà ẹyọkan yẹn máa wà concentrated fún ẹyọkan yẹn pé èèyàn fúnra rẹ̀ tó bá dàgbà ó máa nífọ̀kànbalẹ̀ ẹ̀mí pé olùṣe this is my wife this is my kids àyẹ̀wò ànúfẹ́ àdàgbà ó ti yé yín ọtún máa gbọ́ wàhálà ìyálé ni ó ti di wàhálà o wá sọ fún ìyàwó ẹ o hypertension kí ni ẹ gan kò jẹ́ kẹ́mi ọkùnrin yẹn kó last kò yé yín tọ́ba bára wọn jà ọ ní tí obìnrin méjì bá ti sowọ́ pọ̀ lórí ọkùnrin kan gbé ọ̀bára wọn jà ó fẹ́ ìyàwó méjì wà ní ẹ̀ta ọ̀bára wọn jà wà látùmí máa bí ní pé ọkùnrin pé àméjì sílé àwọn ìyá méjì yẹ wà já rárá wàhálà tún nìyẹn ẹ̀rù ló tún máa jẹ́ fọ́kùnrin yẹn pé ṣé pé wọ́n ti ń plan láti pa òun so bọ́n wá jẹ́ ìwà àtìyàwó ẹnìkan ní ẹjọ́ máa mú ayé lóṣooṣù ọ̀rọ̀ báyìí so kò ní pé àyẹ̀ ń já mọ́ so èmi ò believe mẹ́lọ lọ́n wí o ní tèmi o that is my own let me say my own thinking about